ẹ̀yin single mother ẹ kúṣẹ́ gan o, gbogbo abiyamọ pátá ní ó jèrè ọmọ. Ẹ já sọ̀rọ̀ díẹ̀ lórí fíìmù ìyá tẹ́ ń wò yìí tí Mide Martins tí wọ́n ṣe. Àkọ́kọ́ náà ẹ jọ̀ọ́ ta ni ó bá wa ṣe fíìmù bàbá náà, because àwọn bàbá náà ń sọ́fà, àwọn bàbá kan náà ṣiṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ fọ́mọ ṣùgbọ́n tí ìyá ò jẹ́ kán rírì ọmọ jẹ, wọn rírì ọmọ jẹ tọ́pọ̀ wọn fi kú, wọ́n dẹ̀ ṣiṣẹ́ fọ́mọ látàárọ̀, kódà ara a sì ráwọn tán wà nú ayé tí wọ́n ń jìyà tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ fún ọmọ tí ìyá dẹ̀ dẹ̀yìn àwọn ọmọ wọn kọ bàbá wọn, wọ́n dẹ̀yìn ọmọ kọ bàbá wọn, jẹ́ kí bàbá rírì ọmọ jẹ, ó dẹ̀ ṣiṣẹ́. Afẹ́ ẹni tí ó bá wa jáde ṣe irú fíìmù báyìí náà, fíìmù bàbá bí mo kàn ní kí n yà lọ bẹ̀ yẹn ni o, mo ní kí n yà lọ síbẹ̀ yẹn ni o, mo ní kí n yà lọ bẹ̀ yẹn ni. Púpọ̀ àwọn èèyàn ń bú Mide Martins wípé fíìmù yẹn ò ní túmọ̀, kò sí gbá kò sàwo kò sí kókó wa sásùn. Ojú tẹ̀yìn fi wò ó nìyẹn, nǹkan tó ń ṣẹlẹ̀ ni wọ́n fi ṣe múfì yẹn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣé wá rí bá mẹ́ta ló pín sí. Àwọn ìyá kan wà tó jẹ́ wípé bàbá ṣe bàbá ò ṣe, wọ́n ó sọ fáwọn ọmọ wọn wípé ẹ tọ́jú bàbá yín, òun ló bí yín, ẹ má wò tìwà tó wù. Ó wá lè má jẹ tó ń tó yẹ kó jẹ lọ́dọ̀ àwọn ọmọ yẹn o. Ìyá yẹn ó ṣiṣẹ́ kí àwọn ọmọ yẹn fún lóúnjẹ rẹ̀, ó lè má jẹ tó bẹ́ẹ̀. Bàbá yẹn náà wà máa rò wípé òun lòun máa ń jẹ yìí, òun ò mọ̀ ṣiṣẹ́. Àgàgà ọkùnrin kan tí wọ́n fẹ́ gbọ́mọ tí wọ́n fòbìnrin lóyún tí wọ́n ò ní gbà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ tó jẹ́ pé ọmọ yẹn ló padà wá máa ṣe ló padà máa ṣe nǹkan fún bàbá yẹn. Ìyẹn bẹ́ẹ̀. Àwọn ìyá kan náà wà tó jẹ́ wípé irú wọn ni irú tí Mide Martins ní role tí wọ́n play nínú movie yẹn tó jẹ́ pé wọ́n ò ràn ró, wọ́n á rán ró gan, kò sí bẹ́ẹ̀ sì lè bẹ̀ wọ́n tó wọ̀n nígbà. Wọ́n ò fẹ́ jẹ́ káwọn ọmọ yẹn fìyà jẹ bàbá wọn. Á wà rí inú àwọn ọmọ yẹn bí irú Pẹ̀lúmi yẹn tí ò ní fẹ́ gbà, tí a fẹ́ sọ wípé òun ó fún bàbá àwọn lóúnjẹ, kò ní fẹ́ wò pé bàbá àwọn ò ṣiṣẹ́ fóun, kò ní fẹ́ wò pé wọ́n tọ́jú. Yóò tọ́ á máa dùn pé àdáàdì ẹ̀ sàn pé ẹ̀ sí dáadáa o, but àwa àní fẹ́ tara yín kọsẹ̀, irú ẹ̀ náà wà. Àwọn ọmọ kan wà tó jẹ́ wípé ǹjẹ́ mọ̀ wípé kò sí bí ìyá ṣe lè fẹ́ convince wọn lọ́dọ̀ bàbá wọn pé má ṣe fún bàbá yín o, má ṣe fún bàbá yín o, wọn ò ní gbà. Irú ẹ̀ ni a tún lè fi wéru Pẹ̀lúmi yẹn. Wọ́n kódà kí ìyá yẹn kó máa tu bí oró, kó máa tu oró lẹ́nu bí ejò, àwọn ọmọ yẹn ò ní gbà. Wọ́n mọ̀ gbọ̀nà ẹ̀yìn lọ ṣe, wọ́n lè má jẹ́ kí ìyá yẹn mọ̀ o, wọ́n mọ̀ gbọ̀nà ẹ̀yìn lọ ṣiṣẹ́ fún bàbá yẹn. Fúnde yìí ní tó kọ wájú sẹ́nìkan ó kẹ̀yìn sẹ́lòmíì ni. Ọ̀rọ̀ single mother àbọ̀rọ̀ bàbá sí ọkọ àtìyàwó tó lọ́mọ nú tí wọn ò jọ sí papọ̀ mọ́, ẹrù tó dì sórí pọ̀ níbi tó ń kálukú bá tú sí ni. Tó ń kálukú bá Pẹ̀lúmi yẹn ó yẹ kí wọ́n pa ni, ó yẹ kán sígbá, ó yẹ kán ṣàwo ni. Ẹ̀jẹ̀ ló ń ràn lára Pẹ̀lúmi. Pẹ̀lúmi fẹ́ rí bàbá rẹ̀, ó wà irú ẹ̀ àìmọye tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Pẹ̀lúmi fẹ́ rí bàbá ẹ̀, ó ṣe kò ṣe, ó fẹ́ dúró ti bàbá ẹ̀. Ẹ̀dẹ̀ máa wò ó, ọkùnrin yẹn náà ń fẹ́ jẹ́ kí irú ìjà yẹn ó parí. Ọkùnrin yẹn kúkú fẹ́ bóyá sẹ́rí àwọn kan wà tó jẹ́ pé àwọn ìyá máa ń sábà mistake lé lórí. Àwọn ọkùnrin kan máa ń fẹ́ ṣe ṣùgbọ́n wọn ò rí ẹni tí ó máa ta wọ́n nídìí, wọn ò róbìnrin tó ya wèrè tí ó ní àníwá ṣe níṣẹ́ tó bá bá fà á padà ṣe. Ṣùgbọ́n tó bá ti di pé kí ló dé tí bàbá àwọn ọmọ yín ò wá mójú táwọn ọmọ yín ẹ ṣàfihàn olórí burúkú nìkan kan, ọkùnrin yẹn ọkàn ò ní sí níbẹ̀ láti ṣe. Ọ̀tọ̀ làwọn ọkùnrin míì tó jẹ́ wípé wọn yìí gbàdúrà kẹ́lòmíì bá wọn tọ́ àwọn ọmọ àwọn dàgbà. Bá àwọn ọkùnrin wọn kan wà tó jẹ́ pé bí ẹ̀ bá fìtì náà wọn ò ní ronú àti ṣe. Bí irú obìnrin bẹ́ẹ̀ bá wá gbé àwọn ọmọ yẹn dàgbà lóun nìkan, ó possible kí àwọn ọmọ yẹn
kán wá padà sí kíni kán padà wò pé mọ́mì mo fẹ́ lọ rí dádì o ṣé mọ̀ wípé lóòótọ́ kì í ṣe pé bàbá yẹn ò fẹ́ ṣe bọ̀ ìyá yẹn ló ń dúró lórí wípé òun ò ní pè òun ò jẹ́ kó mọ̀ wípé òun níṣẹ́ lọ́wọ́ òun lè tọ́jú àwọn ọmọ òun tó bá wá gbé dé ibi tó yẹ kó gbé dé ẹ wò Ìyábọ̀ Òjó náà níjọ́ wedding Priscilla Ìyábọ̀ Òjó pé bàbá wọn ó jókòó represent àwọn ọmọ ẹ̀ níbẹ̀ Ìyábọ̀ Òjó jókòó bàbá ọmọ ẹ̀ náà jókòó tì lẹ́gbẹ̀ẹ́ wọn dẹ̀ fẹ́ ra mọ́ ṣùgbọ́n wá sojú sí ọmọ ẹ̀ ó pín sí oríṣiríṣi ọ̀nà wàláì oríṣiríṣi ọ̀nà ló pín sí so ẹlòmíì ẹ bá ní à kó wá jẹ́ kí àwọn ọmọ yìí jẹ́ kí ọmọ bàbá wọn á ní rárá òun lè tọ́jú wọn náà tó wá dàgbà àwọn ọmọ wà fẹ́ mọ bàbá wọn á máa bínú míwìlì òun ni ò kárí àbá yẹn along àwọn ọkùnrin kan wà nínú ayé tó jẹ́ pé wọn ò fẹ́ ṣe ṣùgbọ́n bóbìnrin bá ya wèrè mọ́ wọn lọ́wọ́ ó possible kan padà wá sí because bọ́n bá ṣe náà tó bá padà yá ọmọ fẹ́ fún wọn lóúnjẹ kì í ṣe gbogbo ọmọ ní ó sì dájú á wá padà wá máa dùn ìyá yẹn wípé ha sódà yẹ kẹ́ ẹ ṣe báyìí fún mi òun ni ò dẹ̀ fi agídí mú ọkùnrin yẹn àwọn ọkùnrin kan yẹn àwọn ya wèrè kò sí tó kàn wọ́n àwọn míì ò ní fẹ́ àwọn ọkùnrin míì ò wọ́n ní ṣùgbọ́n still náà á máa dùn wọ́n wípé ha sẹ́lòmíì àwọn báwọn tọ́ máa wọ́n ni so gbogbo tán bá sì níyẹn wọ́n mọ̀ fi ní sẹ́sọ́ sí ọmọ yẹn bọ́ ẹ lo àwọn ọkùnrin míì kò sí tó kàn wọ́n ó dìgbà tí bí irú àwọn ọkùnrin yẹn ni àwọn ìyá tó bí yẹn gẹ́gẹ́ máa ń control tó bá pé ìyá wọn ni ó mọ̀ darí wọn ṣètìgẹ́sẹ̀ báyẹn ọ̀rọ̀ yìí ó gùn gan wàláì ibi tó bá kàn kọ wá wọn ní ibi tó bá kọ sóhun kálukú ni ojú tó ń kálukú ò fi wò ó Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi nọ́mbà mi rè 08067109598 lóòótọ́ a fún fíìmù yìí ní promotion o